Àkókò tó fún àdúrà òwúrọ̀ àti òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run láti òkè wá fún tòní. Ọwọ́ agbára Ọlọ́run yóò fà ọ́ yọ ní ìkóríta ìjìyà àfi ẹ̀tọ́ dúró. Ìwé òwe orí 11 ẹsẹ̀ 21 rẹ̀ wípé bí a tilẹ̀ fi ọwọ́ so ọwọ́, ènìyàn búburú kì yóò lọ láì jìyà, ṣùgbọ́n irú ọmọ olódodo ni a ó gbàlà. Ẹ̀yin ènìyàn Ọlọ́run, àkókò tó tí Olúwa yóò fi ọwọ́ àánú iyebíye rẹ̀ mú yín kúrò ní ìkóríta ìjìyà àfi ẹ̀tọ́ dúró. Gẹ́gẹ́ bí ẹ̀mí Olúwa ṣe fún mi ní ìdarí láti kéde rẹ̀ sínú ayé yín ní òwúrọ̀ yìí. Ìjìyà fi ẹ̀tọ́ dúró ní àwọn ẹ̀san fún àṣìṣe tí a mọ̀ nípa rẹ̀ tàbí èyí tí a kò mọ̀ nípa rẹ̀, tí ó sì mú èrè ègún, àkókò àti ìkóríta dání. Ìwé Tẹsalóníkà kejì orí 1 ẹsẹ̀ 6 rẹ̀ wípé ohun òdodo ni fún Ọlọ́run láti fi ìpọ́njú gbẹ̀san lára àwọn tí ń pọ́n yín lójú. Olùfẹ́ nínú Kristi, mo kí ọ kú oríire fún ìgbésẹ̀ àkọ́kọ́ wípé o gba Kristi ní Olúwa àti Olùgbàlà rẹ. Ìwé Kọ́ríńtì kejì orí 5 ẹsẹ̀ 17 rẹ̀ sọ fún wa pé bí ẹnikẹ́ni bá wà nínú Kristi, ó di ẹ̀dá tuntun, ohun àtijọ́ ti kọjá lọ, kíyèsí wọ́n sì di titun. Ará, ohun tí ó tẹ̀lé ìgbésẹ̀ rẹ ni ìrìn àjò ìwẹ̀nùmọ́ kúrò nínú àwọn èrè ègún àti àṣìṣe tí ó lè fa kí olùfisùn jàre lórí ọ̀rọ̀ rẹ. Ìwé Ẹ́sírà orí 9 ẹsẹ̀ 13 rẹ̀ wípé àtìlẹ́yìn gbogbo èyí tí ó dé sí wa nítorí iṣẹ́ búburú wa àti nítorí ẹ̀bi wa ńlá, nítorí pé ìwọ Ọlọ́run wa ti dá wa sí ju bí ó ti yẹ lọ fún àìṣedéédé wa, ó sì fi irú ìgbàlà bí èyí fún wa. Àyànfẹ́ nínú Kristi, bí o bá lè gba àdúrà, Olúwa yóò ṣe àmúkúrò gbogbo ìjìyà tí ó fi ẹ̀tọ́ dúró ní ìkóríta tí ò lè ṣàì má gbà kọjá. Ìwé Deuteronomy orí 22 ẹsẹ̀ 39 rẹ̀ wípé tí èmi ní ìgbẹ̀san àti ẹ̀san lé àkókò tí ẹsẹ̀ wọn yóò yọ, nítorí tí ọjọ́ ìdààmú wọn súnmọ́ tòsí, ohun tí ó sì ń bọ̀ wá bá wọn ń yára wá. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa, ní orúkọ ńlá Jésù Kristi, mo ké pè ọ́ ní àkókò yìí, jọ̀wọ́ mú gbogbo ìjìyà tí ó fi ẹ̀tọ́ dúró kúrò ní àwọn ìkóríta ìrìn àjò ayé mi. Olúwa,